A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti dé sí pápákọ̀ òfurufú Umaru Musa Yar'Adua ìpínlẹ̀ Katsina láàrin aago 2:12 ọ̀sán òní láti kópa nínú ètò ìsìnkú olóògbé ààrẹ àná Muhammadu Buhari. Ààrẹ dé pẹ̀lú ikọ̀ tí ó darí kí gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada tó lọ pàdé rẹ̀ pẹ̀lú àwọn onípò ńláńlá lẹ́nu iṣẹ́ ìjọba. Lẹ́yìn èyí ni wọ́n gbé òkú ààrẹ àná dé sí pápákọ̀. Ní pápákọ̀ yìí la ti rí àwọn gómìnà, mínísítà, ọmọ ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀ àti àwọn òṣìṣẹ́ ìjọba. Tinubu gba òkú Buhari síwájú ètò ìsìnkú tí yóò wáyé ní ìlú Daura, ìpínlẹ̀ Katsina. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ṣe àfihàn fún àwọn akọ̀ròyìn wípé ààrẹ Tinubu ti darí kí wọ́n ṣí ìwé àkọọ́lẹ̀ ìbánikẹ́dùn condolence register sí gbogbo ilé-iṣẹ́ àti àjọ ìjọba títí kan gbogbo ẹ́mbásì Nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun. Bákan náà ni ó ní kí wọ́n ṣí ìwé mìíràn sí Bọ́lá Ahmed Tinubu International Conference ní ìlú Àbújá bí àwọn adarí lágbàáyé ṣe ń fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́, tí èyí sì jẹ́rìí sí iṣẹ́ àṣelẹ̀ Buhari nígbà ayé rẹ̀. Lẹ́yìn tí wọ́n gbé e sọ̀kalẹ̀ kúrò nínú ọkọ̀ òfurufú ni wọ́n tẹkọ̀ létí lọ ìlú rẹ̀ ní Daura fún ìsìnkú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch. Ajagun-fẹ̀yìntì Major General Paul Tafa ti fún ààrẹ àná Muhammadu Buhari ní ẹ̀yẹ ìkẹyìn bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní olótìítọ́ tí kò gba rẹ́dẹrẹ́dẹ pẹ̀lú àfojúsùn láti sin Nàìjíríà pẹ̀lú ìwà ọmọlúàbí. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán, Ọ̀gágun Tafa tí ó jẹ́ ọmọ kíláàsì kan náà pẹ̀lú Buhari ṣe ìrántí ìpàdé wọn àkọ́kọ́ ní ọjọ́ 16 oṣù kẹrin ọdún 1962 gẹ́gẹ́ bí kẹdẹ́tì ní Kaduna. Ó ní àwọn iṣẹ́ kan wà ní Nigerian Military Training College NMTC tí ó ti di Nigerian Defence Academy NDA báyìí. Ó ṣe àpèjúwe ìwà Buhari nígbà tí ó wà lọ́dọ̀ gẹ́gẹ́ bí arẹwà ọkùnrin onísùúrù tí ó sì jinlẹ̀ nínú ìgbàgbọ́ rẹ̀, kì í sọ̀rọ̀ púpọ̀, akẹ́kọ̀ọ́ tí ó gbájúmọ́ ẹ̀kọ́ rẹ̀, mùsùlùmí òdodo tí kì í sọ̀rọ̀ ṣáá. Ó tún jẹ́ onítìjú ènìyàn tí kì í lè sọ̀rọ̀ ní gbangba. Introvert, gbogbo ọ̀rọ̀ tí ó bá sì sọ ni ó máa ń dúró lé lórí, kò kó ọ̀rọ̀ jọ ṣùgbọ́n ó gbé ìgbé ayé inú dídùn tí ó láṣeyọrí. Tafa ṣe ìrántí bí ó ti gbàlejò ààrẹ àná nígbà tí ó ṣì wà gẹ́gẹ́ bí gómìnà ológun ẹkùn àríwá ìlà oòrùn ìpínlẹ̀ pẹ̀lú Major General Shehu Musa Yar'Adua nígbà ayẹyẹ kérésì ní ọdún 1975. Àwọn méjèèjì ni wọ́n fi wíwáyé ẹ sí ní ìlú abínibí rẹ̀ ní Gàdíkà tí ó wà ní ìpínlẹ̀ Adamawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation. Wọ́n ti gbé òkú ààrẹ àná Muhammadu Buhari dé ìlú abínibí rẹ̀ ní Daura fún ìsìnkú tí yóò wáyé lónìí. Ìlú London ni wọ́n ti gbé òkú rẹ̀ fò dé sí pápákọ̀ òfurufú Umaru Musa Yar'Adua ní Katsina, níbi tí ààrẹ Bọ́lá Tinubu gbà á pẹ̀lú igbákejì rẹ̀ àti àwọn òṣìṣẹ́ ìjọba yòókù títí kan àwọn gómìnà. Lẹ́yìn yìí ni wọ́n gbé òkú Buhari sí inú ambulance tẹkọ̀ létí pẹ̀lú ààbò tó nípọn lọ Daura fún ẹ̀yẹ ìkẹyìn. Lẹ́yìn tí wọ́n gbé òkú Buhari dé Daura, níbi tí wọ́n ti ń retí kí ètò ìsìnkú wáyé ní ààfin Emir ìlú Daura kí ó tó wọ ká ilẹ̀ lọ nínú ilé rẹ̀. Prime Minister ilẹ̀ olómìnira Niger Ali Lamine Zein náà balẹ̀ gàjẹ̀ sí ìpínlẹ̀ Katsina láti bá wọn kópa nínú ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé ààrẹ àná. Zein ní àlejò láti ilẹ̀ òkèèrè tí ó kọ́kọ́ dé sí Nàìjíríà fún ìsìnkú. Wíwá rẹ̀ ṣe àfihàn àjọṣepọ̀ tímọ́tímọ́ tí ó wà láàrin òun pẹ̀lú olóògbé olórí orílẹ̀-èdè. Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àwọn òṣìṣẹ́ ìjọba yòókù ti darí lọ yídì fún àdúrà ní Daura láti kópa nínú àdúrà jánásà fún Buhari. Àwọn ẹ̀ṣọ́ dúró wámúwámú bí ọkọ̀ ìjọba ṣe ń mórílé yídì pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ èrò tó ń fi ẹsẹ̀ rìn láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ẹni tí gbogbo wọn ń pè ní bàbá.
lẹ́yìn gbogbo ètò fún ìsìnkú Buhari níbi tí àwọn ológun ti yìnbọn sókè tí wọ́n ń pè ní gun salute, ààrẹ Bọ́lá Tinubu, igbákejì rẹ̀ Kashim Shettima pẹ̀lú ogunlọ́gọ̀ èrò tí ó wà ní ibi ìsìnkú, níbi tí a ti rí ààrẹ ilẹ̀ Chad Mohamed Deby àti akẹgbẹ́ rẹ̀ láti Guinea-Bissau pẹ̀lú Prime Minister ilẹ̀ olómìnira Niger náà darapọ̀ mọ́ wọn láti pawọ́pọ̀ fi eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀ bí wọ́n ti gbé òkú Buhari wọ káa ilẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust. Àgbà olórin Friday Igwe tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Fáyọ̀ ti dá sí ìgbéyàwó tí ó túká láàrin Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí 2Baba àti aya rẹ̀ àná Annie Macaulay bí ó ti lọ́ ẹ̀sùn mọ́ irúfẹ́ ìgbé ayé tí àwọn méjèèjì ń gbé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò Honest Punch broadcast ní èdè àdàmọ̀dì Gẹ̀ẹ́sì Pidgin English ni Baba Fáyọ̀ ti ní àìní agbára àti ṣe àmójútó ìgbéyàwó látara iṣẹ́ tí wọ́n ń ṣe tí ó ní ìgbàgbọ́ wípé òun ni ó fa ìpínyà. Baba Fáyọ̀ ṣàlàyé wípé obìnrin ni ó yẹ kí ó gbé ìgbéyàwó ró pàápàá jùlọ bí ẹnìkejì rẹ̀ bá jẹ́ ẹni ayé ń fẹ́, ṣùgbọ́n ìṣòro ibẹ̀ ni wípé báwo ni wọ́n ṣe fẹ́ yanjú èyí nígbà tí àwọn méjèèjì jẹ́ ẹni ayé ń fẹ́. Bákan náà ni Baba Fáyọ̀ ṣe àfihàn ìbáṣepọ̀ tí ó ní pẹ̀lú obìnrin tí 2Baba ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ Natasha. Ó ní òun ti mọ̀ ọ́n láti ìgbà tí ó wà lọ́mọdé, kódà òun ti gbé e sí orí ẹsẹ̀ rí nígbà tí ó wà ní ọmọ ọdún 3. Baba Fáyọ̀ ṣe àpẹẹrẹ bí tọkọtìyàwó bá jọ jáde lọ òde àríyá. Ó ní bí ọkọ bá mu ọtí, ó jẹ́ ojúṣe aya láti máa kí ọkọ nílọ̀ lórí àpọ̀jù ọtí, ṣùgbọ́n bí ènìyàn bá lọ fẹ́ obìnrin tí òun náà mọ ọtí mu, bí àwọn méjèèjì bá mu àmupara, ta ló fẹ́ tọ́jú wọn? Bí ọkùnrin bá sì ti rí èyí, ọkàn rẹ̀ kò ní balẹ̀ lórí ìgbéyàwó mọ́. Bí ó bá wá jáde tí ó rí obìnrin tí ìwà rẹ̀ yàtọ̀, kí ló máa ṣẹlẹ̀? Baba Fáyọ̀ ní òun kò sọ wípé ìwà yìí dára. Ọjọ́ 26 oṣù kínní ọdún 2025 ni 2Baba kéde lórí Instagram ìpínyà rẹ̀ pẹ̀lú Annie. Lẹ́yìn èyí ni Annie náà fìdí èyí múlẹ̀ bí ó ti ní ìwé ilé-ẹjọ́ ni àwọn ń retí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.